Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share. Ìfẹ́ plana tó ń ṣe kísà tó ń ṣe dáadáa, Bọ́lá bẹ̀bí, a máa jú ẹ̀ ṣe. Bọ́lá, a máa jú ẹ̀ ṣe. Àdúrà ẹ̀ gbàgbọ́. Gbogbo ẹ̀yin èrò, Bọ́lá ni ẹ máa ń pè ó. What do you want to do? Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share.